ẹjọ́ máa bá mi dárúkọ fún àwọn olólùfẹ́ wa nílé wọn. Orúkọ mi ni Adéọlá Ṣọ́bàndé. Mọ́mì, wọ́n ní kò dáa kí ọkùnrin kó gbọ́wọ́ sókè kó fi na ìyàwó ẹ̀. Wọ́n ní ọkùnrin tó bá ń ṣe bẹ́ẹ̀ wípé ẹranko ni. Ṣé lóòótọ́ ni mà àbí ọ̀rọ̀ yẹn ò kún tó? Ó pín sọ́nà méjì. Ní ìkíní, ọ̀pá obìnrin ń gbà mí. Ìwà wa ń gbà mí. Ó máa ń dàbí kí kò lù mí pa. Láyé ìgbà mi, obìnrin náà ló ṣe ọkùnrin lọ́nà. So ọkùnrin ni wá ro gbogbo nǹkan tó bá ń jáde lẹ́nu wa kó fi gbọ́wọ́ sókè kó fi nà ọ́. Irú ọkùnrin bẹ́ẹ̀ yẹn tó bá ti dé tó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ rárá bọ́ǹsì bó jẹ́ gò méjì òmùsà yìí o tó wọlé parí. Ní òun ro wa obìnrin kó fi gbọ́wọ́ sókè o tó bá rò wàhálà ó máa pàdánù. I'm telling you. Ẹranko náà ọkùnrin tó bá gbọ́ pè náà dà ẹni ìbò ó jókòó ó ti ń bẹ̀rẹ̀ látọrí ọmọ obìnrin ẹ̀ tó bá bí tó bá ti ń fún ní ilẹ̀ bẹ́ẹ̀dì ẹ̀ ti mọ̀ pé ọkùnrin bẹ́ẹ̀ ó máa gùn láti lọ ìyàwó ẹ̀. Yes, ẹranko ni yes, bọ̀ kò jẹ́ kí n ṣe ẹranko. Ó depend on the wife. Ó depend lórí obìnrin tẹ́ni ẹ bá jẹ́ sí lébi ẹranko ni or not. Ṣóyè ń bẹ̀yẹn obìnrin míì náà ó ní tiẹ̀ lọ́wọ́. Ìmí ìdẹ̀ ní dáadáa náà ní bọ́lọ̀ ń ṣe pé ó yọ Ọlọ́run. Ó máa ń pín ní kíní àti kejì kò kí ń gbé dídá kan náà sẹ́gbẹ̀ ara wọn. Ẹjọ́ máa kó tó di pé mo fi sílẹ̀ mà. Ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ láàrin ọkọ àti ìyàwó kan ní ọjọ́ kan. Ọkọ fẹ́ lọ sí ibi iṣẹ́, ó wá fún ìyàwó ẹ̀ ní owó pé kó ṣebẹ̀ sílé pé tóun bá dé kóun lè rí oúnjẹ jẹ. Ìgbà tí ọkọ máa fi padà dé lálẹ́, ẹkúlé o ebi ń pa mí ẹ bá mi gbé oúnjẹ. Ìyàwó bá ní pé òun ò dáná, kó o dáná kẹ̀ láì ṣe pé o lọ sóko tàbí o lọ sí odò. Ọkọ ṣàjáde, ọkọ lọ ra búrẹ́dì àti ẹyin. Ìgbà tó gbé búrẹ́dì àtẹyin dé, ó sọ fún ìyàwó ẹ̀ pé kó bá òun dín ẹyin. Ìyàwó náà ò lè dé pé ó rẹ òun. Ọkọ dẹ̀ dìde, ọkọ lọ sí kíṣìn, ọkọ lọ dín ẹyin yẹn. Kí ọkọ jókòó láti máa jẹun, ìyàwó sọ pé àwọn jọ máa jẹ oúnjẹ yẹn ni. Ọkọ bá ní kò kí ṣe oúnjẹ yìí lájọ máa jẹ. Ó ṣáàdì wàhálà láàrin àwọn méjèèjì débi pé ìyàwó sọ fọ́kọ ẹ̀ pé tí ó bá òun fà jù òun á gbé oúnjẹ yẹn òun á lọ dà sínú gọ́tà. Ọkọ bá ní kò tó bẹ́ẹ̀, ká tó wí ká tó fọ̀ ìyàwó ti gbé oúnjẹ àfi wì nínú gọ́tà. Irú àmọ̀ràn wo lẹ lè fún irú ọkùnrin bẹ́ẹ̀ mà àti ìyàwó ilé náà? Ṣẹ́rí one ìyàwó ilé oṣù jẹ̀bi number one mi ń gbèsè yín oníkà o. Ìyàwó ilé jẹ̀ bí ogun nǹkan lẹ́yìn Ọlọ́run àtòbí tó bí ẹ ọkọ èèyàn tún ní Ọlọ́run o. No matter what kọ́kọ́ mi gan kó ṣe yàmẹ̀wà tó bá dé mo máa dáná fún àjẹun ayọ̀ bámbám ẹ̀hẹ́ mi lọ abẹ́rẹ́ wàhálà. Ẹ má fa wàhálà gbọ́. Èmi náà burú díẹ̀ sá ẹ̀rì bò kó sóbìnrin tó ní tiẹ̀ lọ́wọ́ sá wọ́n bá rẹ̀ mú sọ yìí. But pé kí n máa fi ebi pa ọkọ lé mi obìnrin yẹn jẹ̀bi sá. Bọ́ ọkùnrin yẹn náà láti máa bá wí kó máa ní ẹ̀mí sùúrù tó ẹ̀rọ Ọlọ́run ṣe fi yín jẹ olórí lórí wa. Torí ẹ̀rọ Ọlọ́run ṣe fẹ́ ní sùúrù yẹn ní ọ̀pọ̀lọpọ̀. Ọkùnrin tó bá dẹ̀ ní sùúrù tó padà ní sùúrù torí pé ìyàwó yóò dùn ó wá tó gbẹ̀ bá dẹ̀ ó ló ti parí rù. Ṣùgbọ́n ìsùúrù ni gbogbo láyé ṣọlọ ẹ̀yin onísùúrù lọ́lọ́run máa ń wà. Ọlọ́run ti kọ gbogbo ẹ̀ nínú gbogbo nǹkan tó ń bẹnu ayé Ọlọ́run ti fi sínú Bíbélì wa. Tó bá rí kó wò rárá kó mọ̀ nǹkan tó ń lọ bọ́ sínú Bíbélì ẹ̀ kó kà. Wọ́n di sí ìtẹ̀sọ̀ yóò ti ṣẹlẹ̀ rí náà ní ṣọ́ọ̀ṣì wọn ti bí mí náà rú ẹ̀. Ṣé ibẹ̀ ìsímìlà ó jẹ́ pé yẹn wípé tó bá ti lè sọ́nà kan pẹ̀lẹ́ ẹ̀gbà àdúrà tó bá gbà lọ́jọ́ náà ṣọ́ọ̀ṣì kó lè gbà. Ó di àpò ọkùnrin yẹn nẹ́ẹ̀sì lọ́wọ́ ọkùnrin yẹn láti ṣe kí ni láti fi ní sùúrù ni o ẹni ò ní wò wá bẹ́ẹ̀ sùúrù ni tó ní. Ẹ ṣeun gan ni mo dúpẹ́ wá.